ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Báwa yé kí n ṣe máa ní. Ẹ̀yin abiyamọ lọ́run. Ẹ̀yin abiyamọ lọ́run. Ẹ fojú àánú wá abiyamọ. Àdé. Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ mà káalẹ́ léyìí o. Mo kí baálé eléyìí, ìyálé eléyìí mo kí yín, ẹ̀yin màjèṣín inú ilé gbogbo yín mo kí o. Ta lèmi ọmọ yín tí mò ń dáná afẹ́fẹ́ rú? Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ gbójú ayọ̀ sókè kẹ́ wo àwòrán yìí dáadáa. Ìtumọ̀ àlá yìí ni mo fẹ́ sọ fún yín. Àlá jẹ́ ìtọ́sọ́nà lórí ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn. Dèdèrìn ni ó sọ pé àlágọ̀, àlágọ̀ o, ẹni ọlálà lọ́gọ̀ tí ń wòran tí àlá aburú tẹ fi sẹmọ lára. Gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ mi láyé o, àlá aburú ò ní sẹmọ yín lára o. Àlá ire ni ó máa ṣẹ nínú ayé yín o. Bí ènìyàn bá lálàyé pé òun sábà máa pọnmọ lójú oorun, ẹ mọ̀ pé obìnrin náà ní sábà máa pọnmọ. Èèyàn wá níyàwó ńlé kọjá pé ìyàwó gan lè má lálàyé tó ìpọpọ rẹ̀ ni wọ́n máa la pé ìyàwó òun pọnmọ lójú oorun. Ó jẹ́ àlá burúkú díẹ̀, ó jẹ́ àlá burúkú. Àwọn rere tó yẹ kéèyàn máa gbójú ayé ṣe, ayé a sì máa pàdà, wọ́n a sì máa yí sí, wọ́n a máa fòore ẹni láni lójú. Ayé a máa fòore ẹni láni lójú lójú oorun. Ẹ gbádùn mi. Tí èèyàn bá ń lárú àlá yìí, yìí máa jẹ́ kó pẹ́ díẹ̀ kéèyàn tó finú ṣoyún. Tàbí kéèyàn máa ní kóyún náà máa wálẹ̀. Tàbí kéèyàn máa bí kọ́mọ náà máa dàgbà tí ó fi máa kú. Àlá yìí àwọn òjìji fìrí ni wọ́n fi da ìrìn àjò lọ́kọláya rú. Wọ́n fi dènà ìrìn àjò láàrin tọkọláya ni. Pàápàá wọ́n fi díyà jẹ obìnrin. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá gbọ́ irú eléyìí ò ní ṣẹlẹ̀ sí yín o. Tí èèyàn bá ń gbọ́mọ kékeré lójú oorun, ń bá ọmọ kéékèèké ṣeré, ń bá ọmọ kéékèèké ṣeré, sábà máa bá ọmọ kéékèèké ṣeré, ẹ máa wò ó. Àlá yìí dáa gan ni. Ìwọ tó bá ń lárú àlá yìí, bóyá ẹni tó ti bímọ ni, àbẹ́ni tí ń wojú Olúwa, ẹ jẹ́ kọ́kọ́ gbé látòrí ẹni tó ti bímọ. Ìyá àṣẹnu rẹ kẹ́mú tó o bá ti jí, kí ni tí mo ṣẹnu kẹ́mú gbẹnu ẹ lọ́wọ́ ní jẹ́bẹ̀. Wá kó àwọn ọmọ wẹ́wẹ́ jọ, ra nǹkan oríṣiríṣi fún wọn. Sórí ìwọ tó ń lárú àlá yìí, Elédùmarè ń fi irú èèyàn tó jẹ́ hàn lójú oorun. Má máa kanra, má máa kanra o. Irú yìí ni àwọn àgbàlagbà máa sọ pé Ògúndábèdé olórí olè, ọjẹ òun lé alára, ọgbọ òun lé àjèrò, ọjẹ òun lé ọ̀rọ̀gbọ́ àga. Oore olóore ni ọmọ àdìjẹ, kì í ṣe pé lu jìbìtì o, ẹ má sì mí gbọ́ o. Iṣẹ́ tó sí ọmọ àjẹ́. Yorùbá yẹ̀ tó ti gbọ́ yé. Oore bí tó lérò yóò máa tó ọ lọ́wọ́,
yóò máa tọ́ ọ lọ́wọ́ gbogbo bí tó oró kan orí ó máa tọ́ ọ lọ́wọ́ ohun tí mo fẹ́ sọ fún wa kó yé wa nìyẹn. Oore tí èso kò torí ẹ̀ wẹsẹ̀ o sì torí ẹ̀ sín gbẹ́rẹ́ o torí ẹ̀ sàṣì jẹ orí ó máa wọlé fún wa lọ́tún lọ́sì ṣùgbọ́n aláìní má jẹ̀mú o gbọ́dọ̀ máa kánra o máa tọ́jú àlejò dáadáa ó sì kó ọmọdé mọ́ra torí pé akéwèjè ni ọ́ látòdì ọ̀run. Àwọn èèyàn máa ṣàbúrú fún ọ ṣùgbọ́n o gbọ́dọ̀ wó bẹ̀ torí pé ire tí wọ́n máa rí láti pàṣẹ àwọn èèyàn yóò pọ̀ ju aburú táyé fẹ́ fi ṣe ọ́ lọ. Aburú wọn ò sì ní ràn ẹni ó bá ń gbé tí bá ń bọ́mọdé ṣeré lójú ọ̀run àpẹẹrẹ rere ni. Àpẹẹrẹ rere ní máa ṣínà fún èèyàn ni. O gbọ́dọ̀ jẹni tí ó láwọ́ ogun tiẹ̀ nìyẹn àṣírí tiẹ̀ nìyẹn tó jẹ mọ́rin àjò rẹ̀ tó bá ṣe ń ṣètọrẹ àánú síbẹ̀ lọ́nà ó sì máa là sí. O tún mọ̀ pé ìṣẹ̀dá rẹ̀ kì í rẹ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ jẹ ìṣẹ̀dá rẹ̀ máa ṣàánú ni ìṣẹ̀dá rẹ̀ kì í fìyà jẹ ni ìṣẹ̀dá rẹ̀ kì í kara mọ́yàn lórí ẹ̀dá tó jẹ́ ni. Tí èèyàn bá ń fọ ọṣọ ọmọ kókó lójú oorun aláìdá gan ni o. Má wulẹ̀ má gbó mọ́ má jẹ tébúlẹ̀tì mọ́ kà máa ṣàdúà ó sì máa ṣe sára. Àròkò ni àròkò ló ń fọ̀ mu pé àsìkò ti tó tí àdúrà rẹ̀ ó gbà. Gbádùn mi àsìkò ti tó tí àdúrà rẹ̀ ó gbà. Sórí tààrà àti ẹni tí ń bọ́mọ wẹ́wẹ́ ṣeré tí máa ṣe irú sàárà yìí níwọ̀n náà máa ṣe àfi wẹ́rẹ́ lọ́kọ rẹ̀ ọba fi sínú gbogbo ọba sẹ́nu kẹ́mú àní gbogbo ọba sẹ́nu kẹ́mú aláyọ̀ yóò máa sẹ́nu ayé wa. Orúkọ èmi ọmọ yín lẹ́ẹ̀kan sí ni Lùkùmọ́nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Gbogbo yín ẹ pàdé wa lórí YouTube èèyàn sáti sáàtì fún Àyádáre Lùkùmọ́nà bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Bẹ́ẹ̀ bá ti ń bá wa tẹ láìkì bẹ́ẹ̀ náà máa bá a subscribe àti àyè ọgbà o. Bákan náà àyè wà fún wa láti darapọ̀ mọ́ wa ní WhatsApp group. Ǹjẹ́ gbọ́ àwọn ètò náà wà bẹ́ẹ̀ bákan náà bó ṣe jẹ́ nu. A kì í bá àmọ́ ẹ fẹ́ béèrè lórí ìrìn àjò ayé yín lórí ọkọ ẹ ní sí ọjàrà ẹ ní sí ọkọ fẹ́. Kí ẹ ṣe pé olówó lọ́wọ́ ìyá owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ mọ owó tó fẹ́ ṣe. Èèyàn lè rí di sáyẹ́ǹsì ní sùkúù kó sọ pé òun máa ṣiṣẹ́ iṣẹ́ tí ó kàn án rárá ohun tó bá lọ fún òun lọ́ mọ̀ ń pa rẹ̀. Bẹ́ẹ̀ náà ni agbára ìṣẹ̀dá ẹ̀dá. Agbára ìṣẹ̀dá ó ṣe kókó nínú ayé ẹni. Wàyíṣá kí ni wọ́n ń wí eléyìí ṣe wàyíṣá tẹ́tí rẹ̀ kọ gbọ́n tí ń wí fún ọ. Má torí báyé ṣe dà lónìí kó sọ pé kò sí èèyàn mọ́ èèyàn ń bẹnú ayé. Jọ̀gbọ́ èèyàn ń bẹnú ayé Ọlọ́run má fi wálẹ̀ fàyè mọ́ wò. Abẹ́fẹ́ tọ́jú àrùn ara títọ́jú àrùn ara àbí láti mọ̀ nípa ìrìn àjò ayé ẹni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí. Rárá lanu rẹ̀ kò rí wòsàn àdúrà wọ́n gbà o àní kó sínú dààmú àní kó nu páńpẹ́ ayé o. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀? Ń fún yín ní nọ́mbà 5 mẹ́ta ó jẹ́ torílẹ̀-èdè Nàìjíríà 2 yòókù ó jẹ́ torílẹ̀-èdè Benin. Tẹ́ bá ti pe nọ́mbà mi Nàìjíríà 3 tí ó lọ kẹ́tùmọ̀ pé ṣe Nàìjíríà. Tẹ́ bá pe ti Benin tí ó lọ kẹ́tùmọ̀ pé Nàìjíríà mo wà. Tẹ́ bá ti pe Nàìjíríà tí ó lọ kẹ́tùmọ̀ pé mo wà lórílẹ̀-èdè Benin tí í ṣe Kútọ̀nù. Ọyẹ tẹ́tí kẹ́ máa gbọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298. Ẹlẹ́ẹ̀kejì +234 81 33 155 111 +234 81 33 155 111. Ẹgbẹ̀lẹ́ẹ̀kẹta +234 80 890 3865
8 plus 234 80 890 38658. Nọ́mbà Nàìjíríà mẹ́tẹ̀ẹ̀ta ló dùn. Ayọ̀kù nọ́mbà orílẹ̀-èdè Benin plus 229 54 65 1928 plus 229 54 65 1928. Ẹgbẹ̀lẹ́ kejì plus 229 54 65 1929 plus 229 54 65 1929. Adára fún wa o. Ayé wa kò ní yẹ̀ lẹ́ o. Eré ayọ̀ wa kò ní fò wá lóru o. Òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ olóore gbogbo wa kò ní tà sí gbogbo wa o. Ara ànúgbà o kò ní ọ̀sán wa o. Yóò san wa fowó, yóò san wa fọ́mọ. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun àtẹ̀yin tẹ́ wà ní ìsàlẹ̀ ọ̀sà. Adára fún gbogbo wa o. Adára fún gbogbo wa o. Adára fún gbogbo wa o. Èròǹgbà ọ̀tá kò ní ṣẹlẹ̀ rí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa. Ìdílé aláyọ̀ wa kò ní di kíkan o. Ire o. Ire o. Ire kàbìtì. Àdúrà olóyè àwọ̀ ẹ má fi mí sílẹ̀ fúyà jẹ́. Ayé ṣe ní ṣe bí wọn ò dákẹ́. Olúdọdún kan wọn ò dákẹ́. Ọdún méjì kò